òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtún jẹ́ ń sáǹpù ọmọ eléré ọ̀dẹ ètò láyọ̀ká lẹ́tọ̀ ètò tó kọ́ ní lọ́gbọ́n kọ́ ní lẹ́kọ̀ọ́ fún ní lóye pẹ̀lú èdè abínibí bàbá wa gbọ́ngbọ́n kan sì ó ládùn nínú tó bá ti dá gbogbo márùn rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà tó bá jẹ́ Nàìjíríà nǹkan agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ jẹ́ ká jọ mọ́ ń gbọ́ Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀lẹ́ ò ti máa jẹ̀gbá ládùn ètò ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ o ìjàpá bá fọmọ rẹ̀ lésì ó lé mi àwọn bùyàn ní nǹkan wà máa pè mí láhùn Ọláìdé ọ̀rọ̀ pọ̀ o ọmọ wọn nílùú gbọ̀ngàn olúbì ó kárí tó ṣe bí ọmọ ahun ẹ̀yà ayọ̀fẹ́ mo lẹ́gbẹ̀rin àbẹ́ ògbèrin orin ẹ̀ lérí bá dà lọ́mọ rẹ̀ gbé ẹ mọ̀ wípé Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́ rẹ o àyọkàrè 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 Ọláìdédé òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayọ̀ Agboola rédíò TV lẹ́yìn tí màmá jẹ̀gbá ládùn ètò. Ẹ ṣé o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ Ọláìdé ọ̀rọ̀ pọ̀ yín náà ni olórí ètò àyọkà ní Dayọ̀ Agboola rédíò TV náà ni èmi á ní ẹ máa wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹ jẹ́ àjọ jẹ̀gbá ládùn ètò Ọláìdé ọ̀rọ̀ pọ̀ yín ni olórí ètò àyọkà máa ní èmi lọmọ yín èmi lọ̀rẹ́ yín àbúrò yín ẹ̀gbọ́n yín olólùfẹ́ yín Ọláìdé ọ̀rọ̀ pọ̀ náà ni o ní Dayọ̀ Agboola rédíò TV lórí ètò àyọkà wa tá a máa ń gbọ́ ní ọjọ́ kẹjọ ọjọ́ Àlàmísì ẹ ṣé o bóyá yìí ti ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí ìwé tá à ń kà lọ ní ojúrí ni àkọlé ìwé tá à ń kà lọ bàbá wa Kọ́lá Òní àwọn ni wọ́n kọ ìwé ìjáde fún wa láti máa kà àwa ń kà fún ìgbàládùn wa ní Dayọ̀ Agboola rédíò TV ni kí kíní tó sá lọ jìnnà ẹ jẹ́ kí n sáré lu àwọn èèyàn wa lọ́gọ̀ọ́ ẹnu Abbey Adéjùmọ̀ àwọn ọmọ mi nìyẹn láti Èkó Lagos State báwo ni o àwọn ọmọ ń kọ́ adẹ̀kú ọjọ́ bíi ti gold àwọn ọmọ February oṣù tó yàtọ̀ ẹ̀yin èèyàn mi mo kí yín o a kú pọ̀pọ̀ títí ọdún olólùfẹ́ Valentine mi ti rí nǹkan Valentine mi o mi gbàgbé ẹ bá mi fi ránṣẹ́ tèmi wá di méjì o ẹ máa fi ẹ̀bùn Valentine àtọjọ́ bí mi lọ́jọ́ Monday tó ń bọ̀ yìí òun ni àwa lọmọ February oṣù tó yàtọ̀ Ọládọjà Rasheed àwọn tèmi náà nìyẹn àbúrò mi pàtàkì ìyàwó ńkọ́ o ọmọ ńkọ́ ṣé òun gbúrò gbọ̀ngàn àwa ti gbọ̀ngàn nìyẹn Ògúngbẹ̀san Bíọ́dún bíbí ọ̀nkù Ògúngbẹ̀san ẹ ṣé àwọn ti Salvation Center nìyẹn o Al Apatira thanks for watching Elizabeth Modúpẹ́ ìyá èjì àwọn tèmi nìyẹn o àwọn ti wa ìyá èjì Mrs. Alọ mo kí yín o Adébísí Adébáyọ̀ Mr. Adébísí mo kẹ́yìn náà o gbogbo yín ni mo kí láìṣẹ́kù ẹnì kankan a kú ọdún èní o ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ la máa ṣe lórílẹ̀ yèèpẹ̀ gẹ́gẹ́ bí mo ti sọ ká má wulẹ̀ bá lọ́wọ́ ná a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú wa tún rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà ṣebí láti jẹjọ láti gbọ́rọ̀ ètò ìkẹyìn adẹ̀lọ láyọ̀ àbọ̀ láyọ̀ ìrìn àjò gbogbo tá a rìn Ọlọ́run tún mú wa padà láyọ̀ kì í ṣe mímọ̀ ṣe wa o ọpẹ́ la fi dú lọ́dọ̀ Olódùmarè Mr. Ògúngbẹ̀san Bíọ́dún bíbí àmúrẹ́yìn náà o Sister B ẹ ṣé thanks for watching ká má wulẹ̀ bá lọ torí ọjọ́ ti lọ ẹ jẹ́ ká sáré lọ tààrà fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ gbọ́ ní ìjẹ́jọ́ ibi tá a ti dánu dúró ni ibi tí Ògúngbèmí òun àti Kàbírù àti Ògúnlábí tí wọ́n ti lọ ṣoògùn owó àti wọ́n ti lọ bẹ̀rẹ̀ jìbìtì wọn ní pẹrẹu tẹ́ bá gbà wípé Ògúnlábí ó ti kúrò ní Ìbàdàn ó ti bọ́ sí Èkó òun àti ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ wọ́n ti lọ bọ́ sí Èkó pé Ìbàdàn ò gbé òun mọ́ ìgbà tó dé Èkó ó tún wá èèyàn bí ahun ní ráhun ni o ló bá tún ti lọ bá lápàdé Kàbírù lọ́hùn Kàbírù tá a sì ń wí yìí
òun gbópọn níbi jàgùdà ó gbópọn níbi jìbìtì lílù. Káṣá máa fọ̀rọ̀ gùn ibi tá a ti dánu dúró náà níbi tí wọ́n ti lọ lu bàbá oníbàbá ní jìbìtì nínú ṣọ́ọ̀pù rẹ̀. Ṣebí wọ́n máa sọ náà wípé tí ń wá fà ń wófò bàbá náà ń wá fà kíákíá ni bàbá náà rófò gbogbo owó rẹ̀ bí wọ́n ṣe gbà tí wọ́n ṣe lọ sí ọ̀dọ̀ òyìnbó tó yẹ pé àjọ ọmọ wọn ni pé òyìnbó ní káwọn wọ ẹni tó bá ní fíríjì tẹlifíṣàn fídíò tó pọ̀ wọ́n fẹ́ kó lọ sókè ẹgbẹ́ tí ọpọlọ bàbá yìí dẹ̀ sí díẹ̀ ó bọ̀ ó dàbí pé èdè tó dì í torí bàbá yìí náà sọ pé òkè òkun náà wọ́n ti ń kó gbogbo kínní ìwà ó ṣe wá jẹ́ pé bí ni wọ́n tún ti ní ẹ kó wá bọ̀ èdè tí ó sáàdì àti ìfà tí bàbá náà wá ó bọ́ sọ́wọ́ àwọn Kàbírù o wọ́n ti gbá bàbá yìí lágbàbolẹ̀ gbogbo owó tó ní gbogbo ṣọ́ọ̀pù rẹ̀ ó lọ lò ní gbàǹjo lẹ́yìn ìgbà náà ilẹ̀ tó ti rà gbogbo ẹ̀ ló lùtà kódà ó lọ yáwó ní báǹkì ìdánwò wípé kóun lè bá a fi lọ torí irọ́ tí àwọn Ògúngbèmí fẹ́ tà fún un ó sá ti bọ́ sọ́wọ́ alágbèédá bàbá ti ta gbogbo ọjà rẹ̀ ó ti di kólóbó ibẹ̀ la dánu dúró sí ní ọ̀sẹ̀ tó lọ lọ́sẹ̀ ìyá wa máa tẹ̀síwájú tí a mọ̀ pé mo sọ pé orí kọ̀ọ̀kan òun ni à ń kà orí keje la bọ́ sí lénìí orí keje ni ṣòkòtò balẹ̀ Adéọlá Òbísẹ̀san thanks for watching gbogbo yín ni mo kí o Adéọlá Òbísẹ̀san is watching thanks for watching ẹ ṣé èdè kéwù ni wọ́n fi kọ orúkọ èyí o mo kí ẹ̀yin náà thanks for watching ẹ ṣé ẹ kú ìkàlẹ̀ ẹ farabalẹ̀ jẹ́ ká máa bá a lọ ẹ jọ ká tó wá máa bá a lọ ẹ bá mi gbé sókè díẹ̀ sí láti ilé agbára. ṣe o ìtẹ̀síwájú Nàìjíríà gẹ́gẹ́ bí orin tá à ń gbọ́ yẹn ó dọwọ́ tèmi ó dọwọ́ tìrẹ o ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀ ká gbé sókè ká gbé débi gíga ìbò tó ń bọ̀ níwájú lọ́tùnla ẹ jẹ́ ká máa gbàdúrà àtàwọn èèyàn wa lọ́wọ́n nífẹ̀ẹ́jẹ̀ wa ṣètùtù fórílẹ̀-èdè o ìjọba tó máa dẹ̀ wá lọ́rùn lọ́lọ́ máa yàn fún wa ẹ ṣé kí n tó máa tẹ̀síwájú mo rẹ́yìn náà o Ọlálékan Ọláyínká thanks for watching Dáre Àbáyọ̀mí Akins ẹ ṣé gbogbo yín ni mo kí mi ò fojú pẹ́ nìkankan rẹ o ṣebí láìsí ẹ̀yin kò sí àwa ẹ ṣé ẹ kú ìfarabalẹ̀ ẹ kú ìfẹ́ tẹ́ ẹ ní sí wa ìfẹ́ náà ò ní bàjẹ́ o ẹ ṣé Samis Dayo Agboola ọ̀gá mi nìyẹn o láti ilé agbára ẹ ṣé o ká máa tẹ̀síwájú ṣòkòtò balẹ̀ pamọ́lẹ̀ ohun gbogbo lẹ̀bi tí pamọ́lẹ̀ òjò mẹ́ni ọ̀wọ̀ ẹni ejírí lè jí pa àwọn ará Èkó ń gbádùn Kàbírù àti Ògúnlábí àwọn Kàbírù ń fojú wọn rí màbo wọ́n fojú wọn hàn èéláfí ení tere èjì tere lọ́jà fi kún èso tẹ́rẹ́tẹ́rẹ́ ní dìbú owó tó ń wọlé fún àwọn méjèèjì sì kúrò ní èso tẹ́rẹ́tẹ́rẹ́ kò sì pẹ́ rárá tí wọ́n fi di olówó gidi tí wọ́n rí tajé ṣe Ògúnlábí yára ta Gbémidégàn tó ń gùn kiri ó ra Toyota Carina tuntun kan ẹnì kọ́kọ́ pa á lọ́jọ́ tó ra ọkọ̀ yìí òun fi owó kàríkà ra Carina àfi wẹ́kú bíi máìlì ọdẹ òun ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ ìsinmi kan ní kàyéfì ńlá ṣẹlẹ̀ Ògúnlábí Bọ́sẹ̀ ìyàwó rẹ̀ Kàbírù àti Fadérera sùn nínú fíláàtì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà ní Alhaji Arówólò ní Àwórì ní ẹnìkan bá ń kan ilẹ̀kùn ṣíṣí tí Ògúnlábí yóò ṣílẹ̀kùn ló bá di Rúùtù ìyá rẹ̀ ààyè ò ní háháhá kádì ẹ̀ ó má ráyè dé ibi ẹyin rẹ̀ ìyá ni wúrà bàbá ni dígí Rúùtù ti wá ọmọ rẹ̀ dé ọ̀dọ̀ Démọ́lá ní Ilé Ifẹ̀ ó wá dé ọ̀dọ̀ Tájù ní Ìkìrun nígbà tí kò rí ló bá lọ sí ọ̀dọ̀ Cecilia
tó jẹ́ ọ̀rẹ́bìnrin kan tí Rúùtù mọ̀ọ́mọ̀. Eléyìí ni ló wá júwe ilé Kàbírù fún ṣe tẹrantẹran ó lẹ́ni tí jẹ́wọ́ fún. Òru ọjọ́ tí ìyàwó Ògúnlábí ń palẹ̀mọ́ ní Ìbàdàn ni ọkọ ti lọ dágbére fún Cecilia. Wíwọlé tí Rúùtù wọlé tó kí ìyàwó ọmọ ẹ̀ àti Kàbírù tán ló ti bẹ̀rẹ̀ sí fẹjọ́ ọmọ rẹ̀ sùn wọ́n. Kò mọ̀ pé bákan náà lọmọ sorí lẹ́yìn ìyá wọn. Irú kan ti irú kan. Ìgbà tí kò rí èsì kan gún mọ́ gbọ́ lẹ́nu àwọn onítọ̀hún ló bá kúkú kọjú sí ẹni tó wá ló bá ń gbà á lọ́rọ̀. Inú bí Ògúnlábí, ìyá yìí máa fi mí lọ́rùn sílẹ̀ o, kí ló dé? Ohun tí mo gbọ́rùn yàn ni mò ń ṣe láyé o. Ó káre láé, má ṣàsọ pé oníyá kan níbì kan tọ́wọ́ bá tẹ̀ ọ́ o. A kì í pé kọ́mọdé ó má dẹ́tẹ̀ bó bá ti lè dá gbógbé. Ẹ̀dá tó bá ti ń fi igi ọ̀gẹ̀dẹ̀ dáná ti mọ̀ pé òun ti yan ikú òtútù. Òwò tádà bá mọ̀ ní kádà léyìn, bọ́mọdé bá mọ iṣẹ́ jẹ ó gbọ́dọ̀ mọ òró rẹ̀ yọ. Ọ̀rọ̀ rẹ ti sú mi, bí kì í bá ṣe àlákàlà tí mò ń lá sí ọ, èmi ò ní pé mo rí ọ. Olódùmarè ń gbọ́, ẹ̀ẹ̀kan lọmọdé ń sín tá à ń sọ pé àsìnbó àsìnlà, tó bá ti di lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta ó di wíwò níran. Ọmọ má pa mí ti di ọmọ má para ẹ̀. Iye kan mi ó ti ẹ̀ dá sí gbogbo ohun tí à ń sọ látàárọ̀ ni. Kàbírù bẹ̀rẹ̀ sí í sọ Haúsá. Bọ́sẹ̀ sọ fún màmá pé kó máa gbọ́ Yorùbá. Ògúnlábí dá ìyá rẹ̀ lóhùn. Ẹ wò ó, ẹ pàrẹ̀gbẹ̀tì bàbá ńkọ́. Bó o bá fẹ́ rí bàbá ẹ wá síbàdàn, àní sára wọn ti yá. Èyí tí Rúùtù bá fi dáhùn ẹkún ló bú sí. Ẹ jọ̀ọ́ ẹ má sunkún níbí o. Bọ́sẹ̀ lọ dáná fún màmá kí wọ́n jẹun. Màmá ti ṣe síbi pẹpẹ, wọ́n gbọ́dọ̀ jẹ níbi pẹpẹ. Wọ́n ti dá mi síwájú, wọ́n gbọ́dọ̀ tẹ̀lẹ̀ tútù. Ẹ ṣeun, èmi ti yó o. Ká má bàa di aláìní tìjú ni o. Ká má bàa di alájẹrá, alájẹdí, abáramóore jẹ. Ẹ̀yin náà lẹ ṣáà ní bókété bá dàgbà tán ọmọ ẹ̀ ní mú. Bẹ́ẹ̀ sì rèé, bí ìyá àti bàbá òkété tó ti dàgbà tán bá mu ọmú ọmọ wọn, kí ni wọ́n wá fẹ́ kí ọmọ òkété gan ó mu o? Dákun má fẹnu oró báyìí mi sọ̀rọ̀ o. Ẹnu oró tó fi bá bàbá rẹ sọ̀rọ̀ tó fi búrẹ́kẹ́ dòní olónìí. Ṣùgbọ́n o, tó o bá fi gbọ́ tèmi, Jésù bó o bá jù sókè yóò máa jáhá ni. Bó o bá tẹ̀ kò ní lanu. Bó o bá gbìn kò ní hù. Bó o bá ṣá kò ní jẹ́. Bó o pè kò ní dáhùn. Àfi tí kì í bá ṣe bàbá mi ló bí mi. Ṣé èmi wá ní ẹlẹ́nu oró báyìí àbí ẹ̀yin? Ẹ ń fi mí ṣépè àbí? Òkò tá a bá sọmọ́ pẹ̀lọ́pẹ́ sọmọ́ ni. Ẹ ṣàfi tiyín ṣe tiyín o. Ẹnu aráyé lẹ́bọ. A kì í jọ̀gẹ̀dẹ̀ kó wú ni lẹ́ẹ̀kẹ́. Èpè kọ́ Ògúnlábí, èpè kọ́. Àlá tí mò ń lá sí ọ ò dáa. Wá iṣẹ́ gidi kọ́wọ́ pálábó tó ṣégi. Jáwọ́ nínú iṣẹ́ burúkú. Jáwọ́ kó o má bàa jásẹ̀. Sọnù kó o tó sọnù. Ìbàdàn yá o. Fúyàǹde Àbẹ̀ní. Rúùtù dìde, ó gbé báàgì rẹ̀. Bí ó ṣe dé ẹnu ọ̀nà ló tún kọjú sí Ògúnlábí. Ó ní alákìísà tó ń jó lóru ilẹ̀ fẹ́rẹ̀ mọ́ o. Ògúnlábí ó mà ti di ọmọ ọgbọ̀n ọdún báyìí. Gbọ́ ọmọ mi ń kọ́ Délé dà, Kọ̀ǹkọ̀dí àbí kílẹ̀ tí ń pe ọmọ náà. Ó yá yín ìgbà yìí láàárọ̀ ó ti lọ iléèwé o. Àwa lẹ kúkú ń bínú sí, a mọ̀ pé ẹ tún ń bá ọmọ yín náà jà. Ìyàwó sí ìyá ọkọ ó nígbà tí pé bẹ́ẹ̀ láàkàrà dandan ni kí wọ́n ó bá fi kólẹ̀. Èyí tó ń ṣe mí ló mú mi lómi. Wò ó, ìwọ ń tiẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí mò ń bá ọ sọ. Jáwọ́ nínú àpọ̀ tí ó yọ̀ lọ dá mi lákaná. Rúùtù bọ́ síta.
ó ń lọ. Bóyá ó ṣe kòǹgẹ́ ni o, bóyá eyín òkè ni Rúùtù sì kọ́kọ́ hù, Ọlọ́run ló yé. Ṣùgbọ́n ṣá, ní ọ̀sẹ̀ kejì tí ó wá bá wọn ní Èkó ní Ògúnlábí fojú kan alágbọ̀n alájà kan báyìí ló tì í débẹ̀. Láti ọjọ́ tí Ògúnlábí ti ń fi àwọn òyìnbó jẹun kò fọmọ́ lọ́wọ́ rí, ṣùgbọ́n nígbà tí ọmọdé dé ibi ẹ̀rù bà á. Inú mọ́tò rẹ̀ ló wà ní Òṣòdì tí alájà fi lọ aṣọ mọ́ ọ lọ́rùn. Ó sì tó ìṣẹ́jú 5 gan-an kí ó tó rántí pé àwọn fọwọ́ fún ìyá yìí lóòótọ́ ní nǹkan bí oṣù 6 sẹ́yìn. Àwọn mùsùlùmí á ní wábì láì Taofíkì, Ọlọ́run jẹ́ káwọn ṣe kòǹgẹ́ ire. Kòǹgẹ́ burúkú ni Ògúnlábí ṣe lọ́jọ́ náà o. Bí àwọn ará Òṣòdì ti gbọ́ ohun tí ó ṣe ni wọ́n bá kó ìbòǹbò tì í. Àlùgbàlà àlùtẹ̀tẹ̀ ìgbájú ìgbàmú ni kẹ́ríkẹ́rí ń bá bọ́ sí òde. Wọ́n lù ú, ẹ̀mí kan ló kù lẹ́nu rẹ̀. Kì í ṣe pé wọ́n fẹ́ fi ẹ̀mí kan ọ̀hún jìn, bí kò bá ṣe ti àwọn sọ́jà tó yà wá gbà sílẹ̀. Àwọn Ọlọ́run fi ṣe sábàbí Ògúnlábí lọ́jọ́ náà. Òṣòdì kò gba gbẹ̀rẹ́, Mùṣín kò gba ìrègbè. Ní ọgán ni Ògúnlábí Ọ̀gẹ̀dẹ̀ Òjúgùn bá ara rẹ̀ ní pàǹtí ní Yábà. Ṣé wọ́n wá lù ú ní Òṣòdì ni àbí àwọn ọ̀daràn Yábà dábìrà sí lára? Ó náà kọ́kọ́ fẹ́ máa ṣe bí akin, ṣùgbọ́n bó ṣe rí i pé nǹkan ju nǹkan lọ ló bá sáré bomi sùúrù mu. Nígbà tí ó fura pé ilẹ̀ tún ń dòyì ní pàǹtí pé wọ́n fẹ́ gbé ẹjọ́ òun lọ sí alágbọ̀n ní ẹ̀rù bá bà á. Nínú gbogbo àwọn ọlọ́pàá tó ń fòró ẹ̀mí rẹ̀, ó rí ọ̀kan tó kọ pélé. Sájẹ́ǹtì ni bàbá yìí, ó sì ti dàgbà gan, ṣùgbọ́n aláwàdà èèyàn ni. Ṣe ló ń dàpárá tó ń kù finafina kiri. Ó ti bọ́ bàtà ọlọ́pàá gan sílẹ̀, ó ti wọ jáláwọ́ ọ̀tà kan. Bàbá yìí ni Ògúnlábí lọ bá pé kí ó ran òun lọ́wọ́, ohun tí yóò bàjẹ́ òun ó san. Bàbá bú sẹ́rìn, ó bẹ̀rẹ̀ sí í kọrin, ó mú jójó. Àgbádá làbùké ń wọ̀, àgbádá làbùké ń wọ̀, bí ké bá dàgbà tá a pa àbùbá ò ká, àgbádá làbùké ń wọ̀. Wò ó àwé ọ̀rọ̀ ẹ ó ń lọ sí alágbọ̀n, mọ́tò ni ò tíì sí nílẹ̀. Ọ̀rọ̀ Ògúnlábí lọ alágbọ̀n bí bàbá ṣe wí. Oṣù 6 ló sì lò níbẹ̀ kó tó rí ibi kọwọ́ bọ̀. Nígbà tí ó sì kúrò níbẹ̀, ó tún padà sí ẹsẹ̀ àárọ̀ ní ìhòhò gidigbi. Iyán di àtúngún, ọbẹ̀ di àtúnṣe. Inú Ògúnlábí kò bàjẹ́, kò bínú, kò jà. Orí jìbìtì lówó jìbìtì ti run. Oko ẹmọ́ lẹ́mọ́ lọ. Tí ẹni bí yóò ṣe tún dìde, bẹ́ẹ̀ ṣe ń bá dá ni àtúngùn ni. Ẹni tí kò tiẹ̀ ṣubú kò lè mẹ́rù dì. Ìgbà tó rò sí wá tó rò sẹ́yìn, ó dàbí ẹni pé tìyá rẹ̀ ni yóò borí. Bí gbogbo rẹ̀ kò tiẹ̀ borí. Ó rí kókó kan dì mú níbẹ̀ pé kí òun jáwọ́ nínú àpọ̀tí kò yọ̀, kí òun dá mi lákaná. Àpọ̀tí kò yọ̀ ní iṣẹ́ jìbìtì yìí lóòótọ́. Iṣẹ́ ìyà ni, iṣẹ́ òṣì. Ìyẹn ọdún 3 rẹ̀ á tún máa jó ènìyàn lọ́wọ́ fàìfàì. Ó ti ṣe iṣẹ́ mìíràn, ó ti gbàgbé ẹ̀ pé ó ti di àjẹgbé tí góúnjẹ bọ. Àfìsẹ́yìn tégó ń fi ṣọ, àfiranto. Omi ilá tó kù tí òun dá kaná kò ju iṣẹ́ olè lọ. Tí jìbìtì dé yìí gan-an òun kò fẹ́ ká òun lẹ́nu mọ́ kí òun bẹ̀rẹ̀ iṣẹ́ ọlọ́ṣà. Iṣẹ́ ní ń jẹ́. Bí Ògúnlábí ṣe fi ọ̀rọ̀ yìí lọ Kàbírù ọ̀rẹ́ rẹ̀ ni onítọ̀hún ti sóraki tí ó fajúro. Ó léwu o, iṣẹ́ tí à ń ṣe ń kọ́, kí ló fẹ́ máa fẹjú mọ́ṣẹ́ mi fún? Ẹ̀yin náà lẹ́ṣà ní èèyàn òkì lẹ́gbàá nílé kó tó máa wẹ́gbàá lọ sóde. Ẹni tó bá fẹ́ lo ẹgbàá 2 nǹkan, owó èyí ò tó náà. Ó yẹ kí ẹ̀dá mọ nǹkan tó bá dàgbà jùlọ ni. Ó dáa, Ògúnlábí,
má wulẹ̀ jalè sí orí èyí tí a fi ń jáde lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ yẹn a kúkú máa jáde lẹ́ẹ̀mẹ́ta ṣòkòtò balẹ̀ ẹni akágbá létí èèyàn ìbáàjìn láyà kó kàn nígbò ibi tí yóò mọ ni yóò mọ gbàgbé ẹ̀ èmi ti pinnu lọ́kàn ara mi lọ́hùn èyún ọ̀kan ọlọ́run púpọ̀ èwo ni èkejì Kàbírù kò gún ẹni tiẹ̀ ogun àdájà ni ogun àdájà ni lóòótọ́ ọ̀rọ̀ ogun gbèmí bàbá rẹ̀ ló mú láyà rẹ̀ ó rò kò kí ó jẹ́ títí kòkó náà báwo ni bàbá gbajúmọ̀ bíi tòun ṣe lè máa sínwín kiri ìgboro Ìbàdàn dájúdájú bí òun bá fún bàbá yìí níwọ̀ jẹ ìrànlọ́wọ́ lòun ṣe fún un kì í ṣèkà ikú yá jẹ̀sín kí òun pa ojú rẹ́dẹ̀rẹ́dẹ́ mọ́ nílẹ̀ òjàre. Ọ̀kan nínú àwọn ọ̀nà tí Ògúnlábí fi yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá yòókù ni pé kì í fi àkókò ṣòfò lórí ohunkóhun kò ní agbára láti ro ọ̀rọ̀ pẹ́ lọ títí pápápá ni kánkán ló lè wúre kò ní àrògún kì í ro ọ̀rọ̀ jinlẹ̀ àkàndé èèyàn kan ni. Gbogbo bí ó ṣe jókòó tó kọjú sí Kábírù nísinsìnyí kò rí ọkàn rẹ̀ ti ro mẹ́wàá ó ti fi ojú dá bí yóò ṣe ra kì í bá tí oògùn èkúté tí yóò pò mọ́ oúnjẹ fún bàbá rẹ̀ tí yóò gbé wá bá bàbá rẹ̀ kàn níbikíbi tó bá wà. Ó dìde nílẹ̀ lẹ́ẹ̀kan náà ó pe ìyàwó rẹ̀ jáde síta pé kó yára láti yàrá tiwọn sínú pálọ̀ tí gbogbo wọn jọ ń lò. Bọ́sẹ̀ mo fẹ́ dé Ìbàdàn o. Ó wá pẹ́ tán àrírú ẹ̀rí ni mo dé lọ́túnla. Mọ̀wàfó níwà ní jẹ́ ọ̀rẹ́jọ́rẹ́ láti ìgbà tí Bọ́sẹ̀ ti ń fẹ́ Ògúnlábí ló ti mọ̀ pé èèyàn kì í bá a lọ́rọ̀ lọ́rùn báyìí ni wọ́n ṣe nǹkan mi rẹ̀ kò padà rí. Bọ́sẹ̀ rọra mi rí pé òun gbọ́ ó wọlé padà. Kàbírù nìkan lọ̀rọ̀ rẹ̀ yà lẹ́nu díẹ̀ torí pé kò sì mọ̀ ọ́n dunjú ni kò mọ̀ pé ànìkàngbèrò ẹ̀dá ni kò mọ̀ pé kì í fọ̀rọ̀ rẹ̀ lọ èèyàn ó sì fi lọ èèyàn kò ní gbọ́ ìmọ̀ràn tí onítọ̀hún bá fún un tinú ẹ̀ ní í ṣe òṣónú ni ó sì dinú kò lálábàárò kò lálábàásọ. Ògúnlábí ọ̀gẹ̀dẹ̀ òjúgùn ṣé pé ó ti yá nìyẹn iṣẹ́ ti bẹ̀rẹ̀ ó fẹ́ kó o láti Ìbàdàn kó o wá fàbọ̀ sórí Èkó eégún fúnra ẹ̀. Ògúnlábí mọ̀ pé àwàdà ni Kàbírù ń bá òun ṣe òun náà rẹ́rìn-ín mọ̀lẹ́ o Sálíù ẹlẹ́nu gbọ́rọ̀ èmi mọ̀ pé àròmọ̀là ni ọ́ tẹnu apẹ lòún fẹ́ gbọ́. Ó kù gìrì wọ yàrá ó mú bí èèlò kan sápò ó tún bẹ́ jáde ó dágbére ó lọ. Ká tó máa tẹ̀síwájú ẹ jẹ́ ká gbọ́ láti ilé agbára. Dayo Agboola Radio TV. You can join us on Facebook at these pages: Babalonta, Dayo Agboola Radio TV, Samis Dayo Agboola, Dayo Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayo Agboola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayo Agboola Radio TV, the ultimate in audio visual. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn Olúfi. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn Olúfi. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ṣá máa kà á lọ, Láìdé máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland America. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́
Nàìjíríà lọ́dọ̀ tiwa àyọkà yìí ṣàmàkà lọ. Tó bá jẹ́ Ghana ńkọ́ aago mẹ́sàn-án lẹ́yìn àyọkà yìí ṣàmàkà lọ. Dayọ̀ Agboola ló ti lò níbẹ̀ lẹ́hùn ti gbọ́. Àyọkà yìí ṣàmàkà lọ. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ lákọ́kún ètò yẹn. Àyọkà yìí ṣàmàkà lọ. Àyọkà yìí ṣàmàkà lọ. ká tó máa tẹ̀síwájú ẹ jẹ́ kí n sáré lo àwọn èèyàn wa lọ́gọ̀ọ́ ẹnu. Ó ti ń sáré lọ sókè o. Tóyìn Bẹ́yẹt Ẹkúndayọ̀ Doris gbogbo yín ni mo rí ẹ má bínú ó ti ń sáré lọ sókè. Johnson Ibiyemi Àríyọ̀ thanks for watching. Sister Buki thanks for watching o. Aunty B compare Bukola gbogbo yín ni mo kí o. Tósìn Oyètúnjí Ebenezer Ọmọlé Dáre Àbáyọ̀mí ó dàbí pé mo pè é lẹ́ẹ̀kan Ẹkún Òkúndáyé Doris Tóyìn Bẹ́yẹt fi sorry o bí mi ò bá pronounce ẹ̀ dáadáa ẹ má bínú. Thanks for watching ẹ ṣé ẹ kú ìkàlẹ̀. Ẹ jẹ́ ká máa tẹ̀síwájú lọ nítorí àsìkò wa. Ẹ jẹ́ kó gòkè díẹ̀ sí láti ilé agbára. Ẹ ṣé o láti ilé agbára torí àsìkò wa. Ọ̀rọ̀ tó bá kọjá èsì mo gbọ́ láàwí. Ọ̀rọ̀ Ògúngbè mi kọjá èsì mo gbọ́ lókù tí Rúùtù ń wí. Kò lè bọ́lọ́run bínú kò lè bẹ́lẹ́dà jà. Ó gbà kámú a kì í bínú bọ́lọ́run ṣe dání. Kíní kan ni ṣá ó gbàdúrà ó tan àbẹ́là ó wẹ̀ lódò ó ka sáàmù kò tó rẹ́sì kan. Ní ọjọ́ tí Ògúngbè mi wọ wèrè tí ó sábọ́ síta nílé rẹ̀ ní Ọ̀ṣọ́káyé Rúùtù lé kò bá ọmọ odó dápàyàn tẹ́lẹ̀ ká tó sọ ìgbà tí wọ́n so àdó ogun mọ́ ọ lọ́rùn. Obìnrin ò lè fìgbà kankan lé ọkùnrin bá ká tó sọ ti ọkùnrin tó ń sínwín tí eegun rẹ̀ ń ta bọ̀n. Ògúnlábí rèé kò yẹsẹ̀ nílé. Ìgbà tí Rúùtù sì sáré pé kí òun bẹ̀ kí ó bá òun lé bàbá rẹ̀ mú ó ti lọ. Ó rẹ Rúùtù ó rẹ ara rẹ̀ ó rẹ ọkàn rẹ̀ ó dúró ti ẹ̀ẹ̀kan náà ló sì wọ ìmù sórí àga pálọ̀ wọn. Ohun tí ó kọ́kọ́ rántí ni orin kan tí wèrè Ayétòrò máa ń kọ. Ó fi orúkọ ti ẹ̀rọ́pò ti wèrè yìí ó wá bẹ̀rẹ̀ sí kọ orin yìí léraléra. Fọláṣadé o lọ́kọ mọ́ o bọ́lọ́kọ bá ń fepo jẹ́ṣu máma pò ó gbọ́ o. Bí ó ṣe ń kọrin ni omi ń dà lójú rẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Ohun tí ó wá jẹ́ ìyàlẹ́nu fún un ni pé bí ó ṣe ń kọrin tó ń sunkún ní ọkàn rẹ̀ tó wúwo bẹ̀rẹ̀ sí fúyẹ́. Ló bá kúkú ronú bóyá òun lè rántí irú orin bẹ́ẹ̀ sí kí òun tó kọ. Kò pẹ́ ọ̀kan tó sọ sí i nínú. Adébáyọ̀ o Adétìlà bó o délé o kí yèyé mi. Gbogbo ayé ni ń ra bọ́ọ̀lùgì èyí tí mo fẹ́ rà ni ò jẹ́ ń wálé. Àdáni jẹ́ bọ́ọ̀lùgì. Ó ní láti jẹ́ pé ẹni tó ní orin yìí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ń ṣiṣẹ́ àgbàro nílùú òdìkejì ni. Àìtí rí owó tùjọ kí ó fi ra bọ́ọ̀lùgì
ni ó fà á tí ó fi takú sájò wípé ọrùn ebè làparò ń kú sí. Ǹjẹ́ orin yìí bá ìgbésí ayé òun mu báyìí? Ó bá sọ nínú ara rẹ̀ pé ó bá mú mọ̀nà. Gbogbo ayé ló ń gbàdúrà kí òun kéré oko délé. Àìtí ìrìtàjé ṣe débàdàn ni kò tí ì jẹ́ kí Abẹ́òkúta wu òun lọ. Bí ó ṣe ro ọ̀rọ̀ rẹ̀ dé ibi ló tún mú orin kẹta sẹ́nu. Òòrè ṣánáláwúsá alé o, òòrè ṣánáláwúsá alé àti Gàmbàrí lọmọ yàn lálẹ́, òòrè ṣánáláwúsá ilé.